ìdámẹ́wàá kọ́ ló sọ èèyàn dọlọ́rọ̀. Ébà. Bàbá, ìdámẹ́wàá kọ́. Ẹ jẹ́ ká kọ́ bí wọ́n ṣe ń ṣe àánú. Àánú ló sọ ní dọlọ́rọ̀. Ṣíṣe ìtọrẹ àánú Bẹ́ẹ̀ ni sà. àti sísan ìdámẹ́wàá, èwo ló ṣe kókó jù ní Ẹ sà, méjèèjì? àánú yẹn ni sà. Ṣíṣe ìtọrẹ àánú Bẹ́ẹ̀ ni sà. ló ṣe kókó jù. Ju ìdámẹ́wàá lọ sà. Ṣùgbọ́n nínú ìwé Málákì, Bẹ́ẹ̀ ni sà. wọ́n ní ká san ìdámẹ́wàá. Lóòótọ́ ni. Bá a dárúkọ yín fún gbogbo àwọn tí wọ́n wò wá báyìí. Orúkọ mi ni Wòlíì Sunday David Ẹ̀sán, tí gbogbo èèyàn mọ̀ sí àkọ́bí ẹ̀mí, Assistant Reverend Superior Evangelist, Celestial Church of Christ, Last Chief of Service ní Ìgbàdo nílé Yọ̀ọ̀kẹ́, Alọ́ka. Gbogbo ibi tí ẹ bá ti láǹfààní àti wò wá. Wòlíì àkọ́bí ẹ̀mí jẹ́ ìránṣẹ́ Ọlọ́run àti wòlíì tí Ọlọ́run lò tá a ti ń gbókìkí wọn. Ọ̀gá àìmọye àwọn èèyàn tí wọ́n ní ìpèníjà láti gbọ́ pé wọ́n wá síbí tí wọ́n dẹ̀ rí iṣẹ́ ìyanu Olódùmarè nípasẹ̀ Ọlọ́run ibùdó àṣẹ gbogbo. Ọlọ́run tó dúró sí gbogbo bí láti ṣiṣẹ́ ìyanu fún àwọn èèyàn tiẹ̀ tó fi tọkàntọkàn ń sìn ín. Wòlíì àkọ́bí rèé o, gbogbo yín tẹ́ ti ń gbọ́ wọn pàápàá jùlọ nípínlẹ̀ Èkìtì. Bàbá, mo ṣe ìwé kan jáde ní 2008 ní àbí ọ̀ṣọ́, ìdìdì àdúrà. Mo ṣe jáde ńgbà yẹn, ìdìdì àdúrà. Bàbá, mi ò rí bàbá Mósè Orímọládé rí. Mo fi májẹ̀mú ìpèrí ṣẹ̀rí, mi ò rí wọn rí. Àpótí Balọ́lá mi ò rí wọn rí. Ọ̀ṣọ́fà ẹ̀kan tí mo máa rí nírọ̀nà ńbẹ̀ yẹn ni. Ládó Èkìtì sà, mi ò rí wọn rí jẹ́ ẹ̀kan tuntun yẹn ní fáwọn iṣẹ́ rí. Mi ò mọ̀ wọ́n nígbà tí mo fi fẹ́ràn iṣẹ́. Ojú ìran ni mo ti rí Mósè Orímọládé bàbá. Ojú ìran mo ti rí bàbá Àpótí Balọ́lá. Ojú ìran mo ti rí bàbá Ọ̀ṣọ́fà. Ọ̀ṣọ́fà fún mi ní Bíbélì, Mósè Orímọládé fún mi ní cross, Balọ́lá fún mi ní agogo. Tó bá jẹ́ wípé àwa wòlíì ayé òde òní tí a pera wa ní kérúbù sẹ̀lẹ́, tá a bá dúró sójú ọ̀nà ìpè àwọn bàbá ńlá wọ̀nyẹn, a ò ní ṣẹ̀ṣẹ̀ gbé. Babalọ́lá ńgbà tó wà láyé, ẹ ronú ẹ pè wàdà ìjọba Ọlọ́run kò ṣẹlẹ̀ ni wọ́n pariwo. Ṣùgbọ́n lónìí, Kìrìsìtẹ́nì wa ya yẹ̀yẹ́. Ohun tí ò yẹ ká bá lọ́wọ́ wa wá ń bá lọ́wọ́ wa. Mo bẹ̀ àwa tí a jẹ́ sẹ̀lẹ́ kérúbù àti àwa tí a ti lè pera wa ní aláṣọ funfun. Ẹ má jẹ́ ká máa wá gbára òjijì tó lè mú kí ọjọ́ orí wa kó kúrú. Torí gbogbo àwọn agbára tí ẹ ń lò kiri tí wọ́n ń wá kiri wọ̀nyí sà, ó ń gbé ọjọ́ orí ènìyàn kúrú. Wòlíì, ẹ jẹ́ n bi yín léèrè, wọ́n tiẹ̀ sọ pé àwọn ọmọ ọ̀sìn fún àwọn ọkọ ọlọ́mọ yahoo ọmọ yahoo. Wọ́n ní àwọn aláṣọ funfun náà ni wọ́n ní ró wọn lágbára, àwọn ní sígbà, àwọn ní ṣàwo. Jẹ́rù ẹ̀ tẹ̀ wà, àbẹ́ ẹ̀yin wù pé ó rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀? Bàbá, ó rí bẹ́ẹ̀, kò sì rí bẹ́ẹ̀. Níjọ tiwa, Celestial níjọ tiwa, I repeat, ẹ̀sìn kan wà tí a ń pè ní ẹ̀sìn àwọn ojú Olúwa. Àwọn ojú Olúwa. Bẹ́ẹ̀ ni, ní wákàtí 9 ọjọ́. Ẹ̀sìn yẹn, ẹ̀sìn tó pé ní Celestial ni. Nígbà tí àwa sì gbọ́njú gbà yẹn, ẹni tó ń ṣiṣẹ́ oṣù, ó tó lọ síbi iṣẹ́ àti gbé omi àti èso ẹ̀ wá. Àwa gbèsè wájú Olúwa, tó bá dé nírọ̀lẹ́ àwa mú èso ẹ̀. Ẹni tó ń wojú Ọlọ́run fọ́mọ, àti gbómi ẹ̀ wá, àwa gbé síbẹ̀ torí ààyè àti bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n lónìí àwọn ènìyàn ò yà síbẹ̀ yẹn. Ẹ̀sìn yẹn làwọn bọ́ìsì ayé òde ní tán pè lọ́mọ yahoo. Ẹni tó bá mọ tó ń ṣe ní Celestial ni o. Tó bá mọ tó ń ṣe ní Celestial, á dẹ̀ padà wá yin Ọlọ́run. Ṣùgbọ́n alá ń jó ẹbù ká lá ń ṣe Celestial tiwa ò rí bẹ́ẹ̀ o. Celestial tiwa ò rí bẹ́ẹ̀. Tó bá gbọ́ Ọlọ́run gbọ́, ìyanu á ṣẹlẹ̀. Ó lè ti rí bí gbogbo ti ń lọ lórílẹ̀-èdè sí. Àwọn kan tẹ̀ láyé ló ti fẹ́ parẹ́. Àwọn kan ní àwọn olóṣèlú ni. Bó lè ti rí sí? Bàbá, kò sí ní tó kọjá agbára Olódùmarè, kò sí ní tó ṣẹ̀yìn Olódùmarè. Ó ṣe rí lónìí ó yé Ọlọ́run. Ohun tó ń ṣẹlẹ̀ yìí ó ti ṣẹlẹ̀ ní Samaria rí, tí wọ́n pa ọmọ ara wọn jẹ, tí wọ́n jẹ ìgbẹ́ ẹyẹlé. Ṣùgbọ́n nígbẹ̀yìn tán padà gbàdúrà, Ọlọ́run kó tẹ́tí sí ẹ̀bẹ̀ wọn. Àyípadà ayọ̀ padà ṣẹlẹ̀. Bó sì gbàdúrà lórúkọ Baba tọmọ tẹ̀mí mímọ́, àyípadà ayọ̀ máa dé bá wa ní Nàìjíríà. Àwọn aláṣẹ tó wà lókè lọ́pọ̀lọpọ̀ wọn ọwọ́ ló ti wá. Because ọ̀pọ̀lọpọ̀ wọn náà ló ń lọ sílùú òkèèrè tán rí bó ṣe ń ṣẹlẹ̀. Bí àwọn àgbàlagbà wa tán ń fún lówó oṣù, bí ọmọdé tí ò tíì ṣe tán ń sanwó fún wọn tán ń ṣe. Ọgbọ́n tán ń lò lọ́hùn yẹn náà wọ́n lè lò ní Nàìjíríà. Wọ́n rí bí ọ̀hún ṣe rí, ó yẹ kán lè gbìyànjú ẹ̀ ní. Ohun tó wà ní Nàìjíríà ó tó wá ṣọ̀rọ̀. Ó tó wá ṣọ̀rọ̀ ní Nàìjíríà. Ṣùgbọ́n wọ́n ní àwọn ìránṣẹ́ Ọlọ́run ni ò sọ̀rọ̀ sí wọn dáadáa torí pé wọ́n ń wá sí ilé ìjọsìn kan náà. Wọ́n yìí mọ̀ ń sòótọ́ fáwọn tí wọ́n jẹ́ adarí ìlú. Bàbá, ṣẹ́rù ló ń gba àwọn ìránṣẹ́ Ọlọ́run ni. Kò sí wòlíì, kò sí àlùfáà Ọlọ́run tí ẹ̀rù ìrírí lè máa bà láti wàásù ọ̀rọ̀ Ọlọ́run. Nítorí pé pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ̀rọ̀ Ọlọ́run, ẹni tó bá ti bà ó má ti ṣègbè ní. Bí gómìnà bá wá síbí,
difference kò sí bó ti wù kó rí ohun tí Olúwa bá rán mi kí n sọ fún ọ tí n bá sọ fún ọ wàá lọ ṣàtúnṣe ní nǹkan pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ̀rọ̀ Ọlọ́run ẹni tó bá ti bà kó má ti ṣègbéní eléyìí tẹ́ ń sọ pé àwọn kan ń lọ sí ó ṣeé ṣe fáwọn kan o ṣùgbọ́n ní tèmi o iṣẹ́ tá a bá rán mi sí ọ máa jẹ wàá lè ṣàtúnṣe ìdí ni wípé àwọn ọmọ tẹ́ ẹ̀ padà tọ́jú wọ̀nyí tẹ́ ẹ fi wọ́n sílẹ̀ kán lọ máa roko kán mu kílẹ̀ borúkọ ẹ̀ codeine Colorado nǹkan kan wọ̀nyẹn tó bá di lọ́la tẹ́ àwọn ọmọ yín tẹ́ ń lọ sílùú òyìnbó ọjọ́ kan wọ́n padà wá sílé mo rántí ìtàn kan nígboro Èkó ọlọ́pàá ni tó ń pọmọ ọlọ́mọ kò mọ̀ pé ìrìn àjò tó máa yáhùn kíá ó padà wá jọba ó padà wá jọba ọmọ tó ó pọmọ kan ṣoṣo ibi tó pọmọ yẹn sí nígbà tó ọmọ yẹn máa dìlú òyìnbó dé ọmọ méjì ló padà pa sí sport yẹn ọ̀pọ̀lọpọ̀ lónìí tẹ́ ẹ̀ ń tọ́jú àwọn ọmọ yín tẹ́ ẹ̀ ń lọ sí ilé òkè òkun tẹ́ ẹ̀ ń kọ́lé fún wọn tẹ́ ẹ̀ ń ṣe ọmọ tán padà tọ́jú yìí lápadà gbélé yẹn ta torí wọn padà di ọlọ́ṣà ọwọ́ òwà ní káwọn mọ́ ọmọ tán jọ lọ sí secondary school Bùsáyọ̀ Òjó tó mọ́mọ́ tiẹ̀ tó lọ sí Amẹ́ríkà tó dé tó padà wá sílé tí ọ̀rẹ́ ẹ̀ tí ò lọ léèwé tí ò ṣe tó padà rí tínú ẹ̀ bá bàjẹ́ tó yẹ ti ṣe kọ́tì tí kò ní padà pa àdúgbò ọlọ́ṣà á padà pa ọmọ tẹ́ ẹ̀ bá tọ́jú lónìí lọ́la ilé tẹ́ ẹ bá kọ̀ òun ló máa padà gbé ta ẹ jẹ́ kí gbogbo tó wà ní Nàìjíríà ẹ jẹ́ kí àwọn mẹ̀kúnnù náà kàn rí àǹfààní níbẹ̀ nọ́rẹ́bù tó ń gba 500,000 naira àrílé míì tí wọn ò tí ì jóúnjẹ àárọ̀ ní ìdájọ́ tí ì jóúnjẹ àárọ̀ níbi tí àlùfáà mìíràn tó ti ń lo special jet ọmọ gan àwọn òbí tán gbowó lọ́wọ́ wọn ní ṣọ́ọ̀ṣì yẹn ní skul tán níbẹ̀ yẹn tán ló jẹ àárọ̀ jẹ a ó ti ṣe gbà àfi ká bẹ Ọlọ́run. wọ́n ní Ọlọ́run ló gbé wọn sókè. Ọlọ́run ló gbé wọn sókè náà ti lówó áńgẹ́lì ló kàn tó pè wá tó fún wọn lówó. ṣé ilé tán alẹ́ tí àwọn mẹ̀kúnnù tán dájọ́ wọn yẹn òun náà fi ń sọ̀rọ̀. ó yẹ àwọn ọmọ kan wà àwọn yẹn kan wà ẹ̀sà àdúrà wà gbàsà. torí pé wọ́n ń fúrúgbìn torí pé wọ́n ń san ìdámẹ́wàá làwọn ṣe ń rí owó. bàbá ìdámẹ́wàá kọ́ ló sọ èèyàn di ọlọ́rọ̀. ẹ̀bà. bàbá ìdámẹ́wàá kọ́. ìdámẹ́wàá kọ́ ló ń sọ èèyàn di ọlọ́rọ̀. ìdámẹ́wàá kọ́. ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ àlùfáà ni wọ́n kàn ń tanra wọn jẹ ní. Abrahamu lẹni àkọ́kọ́ nínú ìwé Genesis 18 tó sọ fún Bísídékì. bàbá ọ̀pọ̀ ń sàn ìdámẹ́wàá tí ebi ń pa wọ́n. ọ̀pọ̀ ń sàn ìdámẹ́wàá tí ebi ń pa wọ́n. Abrahamu mọ̀ pé áńgẹ́lì ló ń ṣe lálejò ẹlòmíràn sàn ìdámẹ́wàá sà ibi á máa pa àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ tí ò ṣètọrẹ àánú. Abrahamu pé kò mọ̀ wípé áńgẹ́lì ló ń ṣe lóore ó mú odidi ó sọ fún ìyàwó ẹ̀ ó ní ewúrẹ́ tó dá àgbò tó dá ń bẹ́ẹ̀ lọ pa fún àwọn èèyàn yìí kan ẹ̀sà mò ń sàn ìdámẹ́wàá ebi ń pa àwọn ará ilé mi àlùfáà dẹ̀ fi ń ra mọ́tò fi ra jet ní Nàìjíríà ẹ̀sà àrí àwọn àlùfáà àwọn bàbá wa kan tó ń lo special jet tó jẹ́ pé àwọn fámìlì wọn míì gan tó jẹ́ pé kí àwọn owó sùpọ̀ mọ́ wọn sàn ọkàn dẹ̀ bá lọ lóòótọ́ ẹ̀sà ẹ jẹ́ ká kọ́ bí wọ́n ṣe ń ṣe àánú ló sọ ní dọlọ́rọ̀. bí n bá ní ibi léèrè ṣíṣe ìtọrẹ àánú bẹ́ẹ̀ ni sà àti sísan ìdámẹ́wàá èwo ló ṣe kókó jù ní ẹ̀sà méjèèjì. àánú yẹn ni sà ṣíṣe ìtọrẹ àánú bẹ́ẹ̀ ni sà ló ṣe kókó jù. kí ìdámẹ́wàá lọ sà ṣùgbọ́n nínú ìwé Málákì bẹ́ẹ̀ ni sà wọ́n ní ká san ìdámẹ́wàá. lóòótọ́ ni à ń fi májẹ̀mú Abrahamu gbàdúrà lónìí ẹbí ẹ̀kọ́ Ọlọ́run Abrahamu bùkún fún mi pèsè fún àìní mi sọ mí dọlọ́rọ̀ Abrahamu ọrẹ ló ṣe fún àwọn áńgẹ́lì mẹ́ta ọrẹ ló ṣe fún àwọn áńgẹ́lì mẹ́ta ló ṣe ìtọrẹ àánú fún tó so oúnjẹ fún wọn ohun tí ò ní yẹn ó padà ní wọ́n ti ń lọ wọ́n ti jẹun wọ́n ti mú ọkàn ti balẹ̀ wọ́n ti ń lọ o wọ́n ní ìyàwó ẹ̀ nǹkan olówó lẹ́yìn àgbàlá ń bẹ̀rẹ̀ wọ́n ní kò wá fún mi ohun tó bá di ìwòyí ọ̀la àmọ́dún yóò wá fi ọmọ ṣeré òun náà wá ń ja áńgẹ́lì lọ́rùn lẹ́yìn níyàwó pé ṣé ó possible ṣá ṣé ó ṣeé ṣe kí n padà bímọ ni nígbà tí mo ti dògbò lógbò ọ̀pọ̀lọpọ̀ ń sàn ìdámọ̀ àti tẹ̀bí ń pa wọ́n sàn tẹ̀bí tún pa wọ́n nínú ìdámọ̀ àtàwọn sàn yẹn sàn nítorí pé wọ́n ń ṣe àánú ọ̀pọ̀lọpọ̀ àdẹ̀ ni wọ́n ń ṣe ìtọrẹ àánú gan lónìí gan bí Olúwa ti kọ́ wa fọ́nà ṣe ìtọrẹ àánú ẹni tó fẹ́ ṣe ìtọrẹ àánú fún yàn mo fẹ́ fún yín lówó báyìí sàn ojú wa gbogbo èmi mo wá gbé kámẹ́rà mo fẹ́ fún yín lóúnjẹ ni o mo wá gbé báàgì ráìsì fún ẹ máa wo mo ń ṣe ìtọrẹ àánú fún ojú wa gbogbo èmi ẹ wá wo o ìjẹ́ ìjẹ́wọ́gbà wọ́n á lọ sí ọjà sábónáyàdọ̀ àwọn aláwùsá ń bẹ̀ yẹn wọ́n á ṣe oúnjẹ sínú péèlì bọ́kẹ́tì wọ́n á tún tẹ̀sẹ̀ wá gba ànádá EKTV OSRC NTA wọ́n á máa fídíò wọn tó ní kíni o ti ṣe fún èrè tiẹ̀ nìyẹn. ó yẹ ká ṣe ní kọ́lọ́fín ni. bẹ́ẹ̀ ni sà ó lóun tọ́wọ́ tó bá ṣe owó òtún gbúdọ̀ mọ̀
ó ní má ṣe dàbí àwọn ará sinagogu tó dúró sẹ́nu ọ̀nà má gbàdúrà má dàbí àwọn kèfèrí tó dúró sínú sinagogu má gbàdúrà wọ́n ti kìlẹ̀ tí wọ́n tó kéré tí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ afẹ́ ṣe ìtọrẹ àánú báyìí afẹ́ ṣe pèsè afẹ́ ṣe gbá àwa lọ ba kámẹ́rà àgbo nílùú ẹ máa wò ó ojú awégbòmí nìyí o mo fẹ́ fún lówó ẹ wá máa wò ẹ máa ṣe kí ni tí mo wẹ̀ ìjẹ́ ìtẹ́wọ́gbà. kò yẹ kó rí bẹ́ẹ̀. kò yẹ kó rí bẹ́ẹ̀. bàbá wòlíì àkọ́bí ẹ̀mí bàbá lọ́rọ̀ kan ìtọrẹ àánú ó dájú ìdá mẹ́wàá lọ. mo sọ̀rọ̀ kan láàárọ̀ fáwọn bọ̀bọ̀ àwọn èèyàn mi ní bàtà ń ṣe ẹ̀sìn bọ̀bọ̀ kan wà tí wọ́n tó ń kọrin kí ló kọrin kí ni mo burúkọ láàárọ̀ kí lẹ burúkọ ẹ̀ tí Samsung yìí ń lò yìí ege àbí kí lẹ burúkọ ẹ̀ ege. bẹ́ẹ̀ni tí ó tún lè wọnú igbó kó jáde. ẹ̀sà àánú lórí gbà ṣé ìran ẹ̀sán ìdámẹ́wàá tó fi dé àánú gbà ni. ẹjọ́ sà kí ni ìtumọ̀ ege ṣó ní nìyẹn ni tó ṣe lùlù tó ṣe jó sí ṣùgbọ́n Ọlọ́run gbé àrùn ṣe dìde sí àwọn India wa. kò sọ ìdámẹ́wàá kó tó di kó dépò yẹn o. sọ̀rọ̀ wa àánú lórí gbà àánú lórí wa béèrè lọ́wọ́ wa ìtọrẹ àánú ká máa ṣe àánú ẹ̀sà bẹ́ẹ̀ ṣe wà ẹ̀sà àrílẹ̀bọ̀ yín tí òru ra iyọ̀ sílẹ̀ ṣùgbọ́n tó bá béèrè lọ́wọ́ yín ẹ̀ bá yọ̀ǹda fún ọkàn yẹn á súre fún yín wípé kẹ́ máa sin ìdámẹ́wàá sí church kí pásítọ̀ yín máa fi lo jet kó máa fi lo aeroplane kó máa fi. ṣùgbọ́n àwọn tó ń sùn ìdámẹ́wàá yẹn wọ́n ń tẹ̀lé òfin Ọlọ́run ni. òfin Ọlọ́run ni right and tẹ́ bá kà á dáadáa kì í ṣe dandan kì í ṣe dandan fún ìdálọ́wọ́. ìdámẹ́wàá kì í ṣe dandan. kì í ṣe dandan tó bá wọ̀ fún ọ láti sán àánú ni kókó. àánú ni kókó. wòlíì àkọ́bí ẹ̀mí ká tó rí aláyọ̀ ká pàdé ayọ̀.